Yeah, àwa ní ìlú Ọ̀yọ́ báyìí. Ìlú Ọ̀yọ́, àsíá Yorùbá nation. Òun rèé. Àsíá Yorùbá nation rèé o. Ìyà tá jẹ nínú Nàìjíríà ó tó gẹ́. Ìyà tá jẹ nínú Nàìjíríà ó tó gẹ́. Ilé ti tó yí lọ o. Ilé ti tó lọ o. Yorùbá nation. Ilé ti tó lọ o. Àsíá Yorùbá nation rèé. Ní ìgboro Ọ̀yọ́. Ilẹ̀ Yorùbá ó ti tó dá dúró. Kí everybody máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Káwúsá lọ lọ́tọ̀, kí Ìgbò lọ lọ́tọ̀, kí Yorùbá lọ lọ́tọ̀. Àsíá Yorùbá nation rèé o. Ó ti tó gẹ́ o bàbá. Yorùbá nation no going back. Ẹ jẹ́ ká gbalẹ̀ bàbá wa. Ká má bá Haúsá ṣe mọ́. Pàyàn ni wọ́n. Àwa àláì ká máa pàyàn. Àwa nífẹ̀ẹ́. Àwa nífẹ̀ẹ́ ara wa. Àláì ká máa pàyàn. Àwọn Fúlàní wọ́n láì kó máa pààyàn, àwa àdẹ̀ láì ká máa pààyàn o. So Kẹ́hìndé Michael reporting. Àwọn èèyàn ń dé ni o. Àwọn èèyàn ń dé o. Àwọn èèyàn ń dé o. Ẹ jẹ́ ká declare kiri yìí o. Àwọn èèyàn ń dé o. Ó ti sú everybody o. Ó ti sú everybody. Ẹ jẹ́ ká declare o. Gbogbo àwọn tó wà ní traffic. Ẹ wò gbogbo àwọn tó wà ní traffic. Yorùbá nation ni wọ́n fẹ́. Edwards Yorùbá ni yàbí kí lẹ fẹ́ Yorùbá nation lẹ fẹ́ inú traffic ló wà yìí o inú traffic ló wà yìí o Yorùbá nation ni everybody fẹ́ o Yorùbá nation everybody fẹ́ o ẹ jẹ́ ká declare o this is our time o this is the time this is the time ìyà tá à ń jẹ lu yìí ti tó o ìyà tá à ń jẹ Nàìjíríà ti tó o this is the time this is the time Yorùbá nation ẹ jẹ́ ká declare this is the time àwọn èèyàn ń dé o àwọn èèyàn ń dé sí mi o àwọn èèyàn ń dé sí mi o. Bàbá wa ṣe lò àwọn Haúsá tó tí ò mọ nǹkan ká máa darí tiwa lè jáde lọ́pọ̀ ìlàrí. Enough is enough. Ẹ jẹ́ kó lu yẹ jẹ́ ká kó nu Nàìjíríà. Ìyà yìí ti pọ̀ jù. Ìyà yìí ti pọ̀ jù. Àwọn àpapọ̀ tẹ́lẹ̀. Àwọn àpapọ̀ tẹ́lẹ̀ British ló wá sí ilẹ̀ bàbá wa ló gbé wa papọ̀ ló create.